Adékúnlé màmá rẹ̀ o kò pẹ́ láyé. Matthew màmá rẹ̀ o kò pẹ́ láyé. Àṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe àmì o. Orí tí yóò dádé inú agolode ní tiwa o. Ọrùn tí yóò lè dìgbà lẹ̀kẹ̀ mo nínú agolode ní tiwa o. Tó Olódùmarè ọba tó kábíọ́mọ̀mọ̀ sí o kábíọ́mọ̀mọ̀ sí o kábíọ́mọ̀mọ̀ sí o. Ọpẹ́ ńlá ní f'Olódùmarè ọba tó tún jẹ́ kẹ́rọ̀jọ̀ tó ní o. Bá mi Matthew Adékúnlé Apènọ́lá o di Apènà bíbẹ́jú láǹdì náà ni mò ń kí lọ́wọ́ mo bá ọ lóye mo pè ọ lóko mebo kọ̀ lápè ládéládé mo bá ọ lóye mo pè ọ lóko ó kọ̀ lápè lọ́ba mo bá ọ lóye mo pè ọ lóko ó kọ̀ lápè lódùmarè ọba òkú ọdún òkú yèdùn ó bá mi orógbó lóníkẹ́gbó obì lóníkẹ́bí kú dànù ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ẹ̀sìn òjòjò nípòwó bá mi Matthew mo lójòjò nípòwó kọ́ mọ́ sí bá wọn nájà sábẹ́ kókókó lárọ̀ tá a lé ó mọ̀ bẹ́ẹ̀ ràn ọbẹ̀ níbẹ̀ zù ọdọọdún lóró gbogbo wọ́n mọ̀ lọ́dọọdún lẹ̀wá wá ní àṣẹ ìsàmọ́dún ó bá mi mọ́ lọ́dún ayọ̀dún dùnú ló mọ̀ bá wọn ṣe lágbára lọ́wọ́n ọba olówó orí Mọ̀nsúrà Táyọ̀ mídé o mo rẹ́ni kejì Ìbẹ̀jú Lẹ́kì Ìwérèkùn táwọn mo lóòkú ọdún o bá mi kó gbó kó dàgbà kó dògbó lágbára lọ́wọ́n ọba bàbá Kazeem Salisu baálé o of Lábọ́ra Owódé tán Ìbẹ̀jú Lẹ́kì náà ni mò ń porí lọ́wọ́ o bàbá Alhaji Yusuf Salisu Chief Imam of Jetu Ọlọ́nkẹ́mi tán Ìbẹ̀jú Lẹ́kì òkú ọdún o bàbá alájà Kàfílà Salisu ìyálájà o of Aláhùntàn Ìbẹ̀jú Lẹ́kì òkú yèdùn o ilé ló bá wà ní Òwòdé bàbá Pastor Saheed Salisu the Kuyamasa of Mountain of Fire Church Abidjan region Ìbẹ̀jú lọ́kù òkú yèdùn o mo ní kò gbẹ̀rán lẹ́kọ̀ọ́ dìde bàbá Hasan Salisu PH olórí ẹbí of Olúwa family Ìbẹ̀jú Lẹ́kì òkú ọdún ọmọ ní fọdún èso pé lágbára Ọlọ́run ọba bàbá Olúwatósìn bàbá Olúwatósìn the olórí ẹbí of Balógun family in Abidjan town Ìbẹ̀jú Lẹ́kì òkú yèdùn o bàbá Aliamid Salisu student of Lagos State Model College Badore etí ọ̀sà Lagos òkú yèdùn o bàbá Alia Salisu senior olórí Gloria Salisu òkú ọdún bá mi kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógbó lágbára Ọlọ́run ọba mo wá ní kẹgbẹ́rán lẹ́kẹ́ dìde ó di pàlọ́ bàbá tó bí yín lọ́mọ ọmọ olóko àárọ̀ tì níyìn o ọmọ olóko bíjàbíjà òkú ọdún ọmọgi mẹ́ta níbẹ̀jú lómi jẹ́ o ìkan sowó o ìkan soyì ìkan tó kù ló sálárì bàbá sọ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ wérélé o ọmọ ìwérélé àjọgbẹ́ẹ̀dù gbẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ni wọ́n pọ̀ kí lé àwọn bàbá tó bí yín lọ́mọ mọ ní fọ́ọ̀dún èso òpin lágbára Ọlọ́run ọba orógbó lóníkẹ́gbó obì lóníkẹ́bí kú dànù ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ẹ̀sìn ó mọ̀ bẹ́ẹ̀ ràn ọbẹ̀ níbẹ̀ zù ó mọ̀ ní ṣubúkà kọ́yìn ilé ó ní wákìsà kọ́yìn azọ̀ ó ní jẹ́gungun kẹ́yìn ràn lágbára Ọlọ́run ọba ó jẹ́ wọn mọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba happy birthday to you o bá mi Matthew Adékúnlé Apènọ́lá tí sọjọ́ bí ló ní mo wá kí o kórí jẹ́ ẹ̀pẹ́ o kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógbó lọ́lọ́lọ́ wọn bá. já ṣe mọ́ o kò ní já ṣe mọ́ ọdún yìí o kò ní já ṣe mọ́ ọdún yìí kò ní já ṣe mọ́.